tí mo fún jọba Nàìjíríà níjọ́sí tí wọ́n ò lò ó ń lò lórí Burkina Faso apá kan rẹ̀ lòun lò mí ní tèmi lọ́gbọ́ o àwọn náà ronú ni mo ṣe wáàsí kan níjọ́sí tẹ́ ẹ bá rántí níbi 10 years ago wáàsí tó gbọ́ wọ́n nù wọn lẹ́ni tí ó pa ènìyàn wà inú wọn lẹ́ni tí ó fẹ́ mí sẹ́nìyàn lára tí ó fi dáyé wà inú wọn lẹ́ni tí ó fọn fèrè ọjọ́ gbèǹde kìyàmọ̀ inú wọn lẹ́ni tí ó mọ kọ̀ǹtró jò nínú wọn lẹ́ni tí ó fọn fèrè kìyàmọ̀ nínú wọn lè tí ó líìdì àwọn èèyàn wọná ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run gbogbo ẹ ti wà programmed bí gbọ́n bá program kan sórí kọ̀ǹpútà bí gbọ́n bá program kan sórí CD ọba mi ti program gbogbo ẹ̀ pátá tí ó kù síbi kan lẹ́yìn ìgbà Ọlọ́run ti program gbogbo ẹ̀ tó mọ̀ pé kò sí tí ó change ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ní wa idh qala rabbuka lil malaika ó wá ṣẹ̀ṣẹ̀ wá pé àwọn màláìka pé inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ dá ẹ̀dá kan sórí ilẹ̀ tí ó lọ jẹ́ àrólé yóò lọ control ayé àrólé lèmi Ọlọ́run ọba fẹ́ ṣe lórí ilẹ̀ ayé Ọlọ́run bùn wọ́n gbọ́ ojú ẹsẹ̀ ọba mi mọ tí wọ́n wí kí wọ́n tó wí wọ́n ní ataj'alu fiha man yufsidu fiha wa yufsiku dimaa so tún fẹ́ dá sórí ilẹ̀ ayé àwọn tí wọ́n bà ayé jẹ́ àwọn tí wọ́n mọ bàtàrà wọn jẹ́ àwọn tí wọ́n mọ ta ẹ̀jẹ̀ sílẹ̀ qala inni a'lamu ma la ta'lamun ọba mi wá dá wọn lóhùn gbogbo ń tẹ́ mọ̀ nípa ènìyàn àtayé lèmi Ọlọ́run mọ̀ kí n tó dá. Kí ni tí mo sọ débẹ̀ ni pé ìgbà tọ́lọ́run ti ní program ayé lọ́wọ́ wáì tó tún kọ́kọ́ ń béèrè lọ́wọ́ tó ń fọ̀rọ̀ lọ màláíkà ọba mi ti mọ̀ yí pé tí ọba sí ṣàìtọ́ọ̀nù láyé àásí láyé máa ti dálì kìyàmọ́nu àti dọ́gba àlìjánnà nù ọba mi tún wá dán àṣetán àṣàzílù àtún wá dán wò pé ọya ìjùdú lè ha ádámọ̀ gbogbo yẹn foríbalẹ̀ fà ádámọ̀ ẹni tí ò bá ní làákàì nípa mímọ̀ Ọlọ́run yóò máa rò pé wáì tó jẹ́ yí pé Ọlọ́run ló kọ́ ádámọ̀ ní tí ó wí kó tó wí wà lámà ádámọ̀ àsìmá àkúlà kí ló dé tó jẹ́ pọ̀ ńlọ kọ́kọ́ ṣàṣírí ìdánwò fún kí ló dé tó jẹ́ pọ̀ náà ló bínú sí Sètánì nígbà tí Sètánì fèsì Ọlọ́run kí ló dé tọ́lọ́run wọ̀ parẹ́ gbogbo ẹ̀ lórí kíkádàrá ó lè sẹ́ni bàbá kọ́ ádámọ̀ ní tí ó wí kádàrá pọ̀ ń lo lórí ayé ò ní ṣẹ bí Sètánì ọba bínú bó ṣe bínú yẹn sábàbí ò ní sí fún di tó fi dẹ̀kọ́ Ọlọ́run táwọn màláìka ọba sọ tí wọ́n sọ yẹn Ọlọ́run ò ní padà fènìyàn ṣe fáàrí lójú wọn níjọ́ abángòkè àràfá lọ́dọọdún tọ́lọ́run ọmọ fi wá ṣe fáàrí fún àwọn màláìka pé wá wà wọn tẹni kí n má dáńjọ sí ẹ wò wọn nú aṣọ funfun ẹ wò bí wọn ṣe ń pariwo Ọlọ́run ẹ wò bí wọn ṣe ń gbé mi tóbi gbogbo ẹ ló nídìí níwájú Ọlọ́run ó lè mọ yé ènìyàn àmọ́ yọba tó yé wa ọba tó dá wa ọgbọ́n lọ́lọ́run fi mánéjì ayé tọ́lọ́run bá pa Sètánì jọ́nà pẹ̀lú bínú pé èmi ló ń bá ágìw èní ló kù ojú ẹsẹ̀ náà ni Sètánì ó kù àmọ́ lọ́n mánéjì Sètánì nítorí kádàrá tá a ti kọ́lé lórí kí ló dé ẹ̀yin ẹlẹ́sìn ayé alukurani ní ud'u ila sabili rabbika bil hikmatin ẹ̀yin oníwàásí inú mùsùlùmí call unto the way of your Lord with wisdom and good admonition. ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hun pẹ̀lú ọgbọ́n Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ọgbọ́n náà fi pé èèyàn wọnú ẹ̀sìn kì í ṣe fìtínà kì í ṣe túláàsì wal-maw'izatil hasana and good admonition àti ìdánilẹ́kọ̀ọ́ tó wà reasonable nínú tó lè jí ọpọlọ èèyàn sílẹ̀ ó ní ọ̀rọ̀ tó wà reasonable àwọn ẹlẹ́sìn ayé ìbòlágbáyédé ọ̀pọ̀ ló lérò pé nígbà táyà Kùránì ti sọ pé huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kulli Ọlọ́run ní èmi Ọlọ́run ti dìkírì rẹ̀ Ìsìláàmù ni ó borí gbogbo ẹ̀sìn àfáà mùsùlùmí mi rò pé ó wà automatic kò wà automatic bí mùsùlùmí bá jókòó sójú kan táwọn àfáà ayé jókòó sójú kan tí wọ́n promote ẹ̀sìn kò ní move ẹ̀sìn kò kì í ṣe object tí ó move fúnra ẹ̀ ènìyàn ni ó move ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí í ṣe alukur'an ọmọ ìyá mi mo wo ya ayé lọ́kànrin kéṣe ọgbọ́n ni wọ́n fi ń to ayé
ẹ wo ọ̀nà tá nàbí gbà jagun ayé sallallahu alayhi wa sallam. oríṣi ogun mẹ́rin tá nàbí jà ó mú ọgbọ́n dání látara ogun ànábì láti mọ̀ wípé ọlọ́run ti sọ nínú alukur'an pé kò sí ẹni náà wa atakum min kulli ma sa'altumuhu kò sẹ́ni tó jẹ́ pé gbogbo ohun tí ń fẹ́ láyé lèmi ọlọ́run ó fún. Almighty Allah says in the Holy Quran, I will be giving you but just a portion of your request. No one has ever been given all. No one has ever been given all. Oh, lè rí gbogbo ntọ́ fẹ́ tán láyé. Allah. Àwọn bàbá rẹ̀ ò rí gbogbo ntí à ń fẹ́ tán. Díẹ̀díẹ̀ náà lẹ̀dá ọmọ rí láyé. Ànábì jà àwọn ogun kan, ó wíìnì. Ẹ̀kọ́ ló jẹ́ fún wa. Ànábì jà àwọn ogun kan, wọ́n wíìnì ànábì. Ìyẹn ń jẹ́ ká mọ̀ pé gbogbo ayé ó lè máa wíìnì lọ. Ànábì jà àwọn ogun kan, ó rí pé rìsọ́ọ̀tì ogun yìí yóò kó bá ọjọ́ ọ̀la Islam. Ànábì sì dọ́ọ̀jì ẹ̀. Àwọn ogun kan bẹ̀ láyé ó dìsáàfù kò dọ́ọ̀jì ẹ̀. Tó ṣe bí ẹni tó gbọ́n, tó ṣe bí ẹni tó rí, kárí ká ṣe bí ipá rí, ká gbọ́ ká pa ṣe bí ipá gbọ́. Àwọn ogun kan bẹ̀ láyé tó jẹ́ pé silence ló fi win ẹ̀ o. Irú ẹ̀ lógun Khandak tá ànábì jà. Ànábì rí pé ogun yìí ò ní result tó dáa fún Islam, ó sì gbàmọ̀ràn. Wọ́n ní ká gbẹ́ kòtò yípo ìlú Medina kó jìn kó dẹ̀ fẹ̀. Àwa náà ò ní jáde nù àwọn ọ̀tá wa náà ò lè wọlé wá bá wa. Wọ́n lo àìmọye ọjọ́ nínú ilé tí wọn ò lè jáde títí tọ́lọ̀ ń fi yẹ̀yẹ́ àwọn ọ̀tá wọn. Àwọn ogun kan bẹ̀ láyé ìdákẹ́jẹ́ ló wà tọ́lọ̀ ń fi fọ̀tá rẹ̀ ṣẹ̀sìn tán. Àwọn ogun kan bẹ̀ láyé ó kàn gbóòórùn ẹ̀ ni tó o bá ti rí pé empty ni kò sí nǹkan kan bẹ̀ má wulẹ̀ lọ wájú má padà. Ọgbọ́n lèèyàn fi ṣètò ayé. Ọlọ́run ní ẹ pè àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run ẹ lo wisdom ẹ wo àwọn wisdom tá ànábì lò. Ànábì gbúrò pé wọ́n ń bọ̀ á gbé ogun kan káwọn mọ́lé ó sì jáde. Alẹ́ ni wọ́n camp nínú òtútù wọ́n camp sínú desert. Ànábì wá rò nínú làákàyè rẹ̀ pé nínú àdánwò tó lè hàn àwọn lárúbáwá especially àwọn ìran Kùráìṣì lè mọ̀ jù ní kẹ́ẹ̀dẹ́ òtútù sí wọn. Òtútù yìí pọ̀ ju ntẹ́mi àwọn Kùráìṣì lè gbé wọn lè jagun nínú irú mọ́mẹ́ǹtì yìí. Ànábì wá pé Udhaifa tó jẹ́ aláṣírí rẹ̀ ìrẹ́ Udhaifa lọ bá wọn níbi tí wọ́n wà kum ya Udhaifa fatini bi khabari min qaumin lọ́ọ̀dọ̀ wọn lọ́ọ́ gba information wá fún mi sanrẹ́dì àtijọ́ lóòótọ́. Udhaifa débẹ̀ ọyọ́ débẹ̀ ó rí i pé ó ti sún àwọn gan tí ń padà lọ ìlú Mákà òun náà yọ padà ó jẹ́ ká ànábì ọmọ pé kò síjà empty ni ànábì sì padà lé jẹ́jẹ́. Ìyẹn túmọ̀ sí pé alfitnatu naima falanatu lalaman aikoda àwọn àdánwò kan ọmọ wà láyé tọ́jẹ́ pọ̀ sùn jẹ́jẹ́ má jí dìde tó o bá ti rí pàdánwò eléyìí ń sùn lọ kọjá lára ẹ̀kọ́ bá tiẹ̀ lọ. Ọmọ ìyá mi ọgbọ́n ló ṣe é gbáyé àwa mùsùlùmí ayé ọjọ́ wo la tó fẹ́ jọ ànábì. Èpè èébú ní gbogbo ìgbà ọjọ́ wo ló tó fẹ́ kú nínú ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá. Mùsùlùmí especially kí ló dé tá a fi ọgbọ́n pé àwọn èèyàn sójú ọ̀nà àtọ́lọ́mọ. Confusion tá a kó àwọn èèyàn sí ń jẹ́ kí ọ̀pọ̀ ọmọ mùsùlùmí kọ́ máa dọ́mọ bòmí. Èèyàn mélòó lọ́gbẹ̀sìn yìí tẹ́lẹ̀ ó jọ mí lójú Akewugbagoodu ọmọ Akewugbẹ̀rú àwọn bàbá wa ayé jọ̀hún omi ń bẹ́nu wọn tí ọ̀gbọ́n lárúbáwá ẹyọ kan tó sì ṣe ìmáàmù gbogbo ìmáàmù wọn àyùwá nọ́ọ̀sù ọwọ́ tí wọ́n lò tí wọ́n fi parí ayé wọn nù. Wàláì wọ́n dẹ̀ rí àwọn èèyàn kójọ wọ́n sọ Islam di ẹ̀sìn tó jẹ́ pọ̀ ní majority nílẹ̀ Yorùbá. Wọ́n sọ Islam di ẹ̀sìn tó ní respect tó ní ọ̀wọ̀ lára. Wọ́n sọ Islam dẹ̀sìn àpọ́nlé tó ń ta ìgbọ́kéwu wọn àìgbọ́ lárúbáwá wọn yé. Àwa tá a wà láyé òde òní agbọ́ lárúbáwá jọmọ lárúbáwá lọ ẹ̀sìn dẹ̀ yìnrìn mọ́ wa lọ́wọ́. Go and Google it. Islam is the fastest growing religion in the world. Ní gbogbo ayé Islam lẹ̀sìn tí ń spread jù. Àmọ́ nílẹ̀ Yorùbá ń kọ́ Islam ò spread o. Ó dàbí pé kínní yẹn ń padà sẹ́yìn. Gbogbo ayé ń progress lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Ilẹ̀ Yorùbá àfi wisdom kún ọgbọ́n nìkan la ń lò ọgbọ́n yẹn ti pọ̀ jù àfòmùgọ̀ kọ́gbọ́n. Gbogbo nǹkan la fẹ́ jà lé lórí.
gbogbo nǹkan la fẹ́ sọ di fìtínà gbogbo àárín ara wa gan a kò dán division yẹn ti pọ̀ jù à ń bára wa jà ó yẹ ká fura àwa mùsùlùmí mọ̀dátàkù division ti ń bẹ láàrin àwọn ẹlẹ́sìn kristẹni ti pọ̀ gan síbẹ̀ náà wọ́n achieve wọ́n unite láti achieve àwa mùsùlùmí là ń bímọ jọ àwọn dúró wọ́n ń gbà torí pé àwọn ń forgive fún ara wọn wọ́n ò fa lùkù mìsíjì ara wọn wọ́n wá jọ ń fìfẹ́ gbé ẹnìkan ò ní jáde kọ́ máa bá yẹ ẹlòmíì jẹ nínú wọn wọ́n jọ ń fìfẹ́ gbé wọ́n àgbà pé nìkan ló ní kọ́kọ́rọ́ àlìjánà lọ́wọ́ àwa mùsùlùmí àwa wá dúró lórí pé rárá kọ́kọ́rọ́ àlìjánà ń bẹ lọ́dọ̀ tiwa ìwọ wọná ìwọ wọná ìwọ wọná ló ń kálukú bá ń bẹ́ dànù ẹ wo àwọn traditionalists bó ṣe jẹ́ pé population wọn bó ṣe kéré mọ̀ yẹn ayé kì í praise dribbling lórí football field góòlù ni wọ́n ń kà o ẹni tó bá ń dribble gbogbo ariwo rẹ̀ táwọn èèyàn pa ọwọ́ gbà díẹ̀ tí ń dribble tí ń gègé lọ́wọ́ ni o wọn ayé kì í pé wọn ìpẹ́ gbàgbé ẹni tí ń dribble oní góòlù láyé rántí Allah. ẹ lọ wo kócha nínú ẹni tó lè dribble jù lórí field ló wà èèyàn mélòó ní rántí ẹ̀ mọ́ àmọ́ wọ́n rántí Rasidi Yekini nítorí ipò score ogo wọ́n rántí Okocha nítorí ipò score yẹn náà ló jẹ́ kó lè gba kọ́ọ̀pù gbogbo Áfíríkà as the best player kí ló dé tó wá jẹ́ pàwọ́ àfariwo lásán kákan dribble ká má lè ka score sí pé success wa lọ́dún yìí ni bó la ṣe fẹ́ manage ara wa tá a fi ṣọ̀kan bó la ṣe fẹ́ manage ara wa ọ̀kan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn RMKQ àbí kí náà ń pè àwọn tí wọ́n tún kóra wọn jọ ọgbọ́n wo ni mùsùlùmí fẹ́ fi wisdom manage situation yìí tí òfin ní jẹ́ pàwọ́ látùmọ̀ promote wọn pẹ̀lú èbú àtèpè ọ̀kan nìyẹn bàbá rí yàn kan ó yẹ ká fura lára ọmọ olórin tó jáde tó challenge gbogbo mùsùlùmí tó ní òun ti di ẹlẹ́sìn mi kódò ń kọ́ chọ́ọ̀chì méjì fún wọn ó yẹ kárẹ́ ẹni tí ó píkì pé challenge lélẹ́yìí eléyìí ń wájà wa ni ó ti mọ̀ pé èébú ọ̀tẹ̀lẹ̀ ìpè ọ̀tẹ̀lẹ̀ yóò tún wá sọ mùsùlùmí lórúkọ mi kí ló dé ẹran tó ti já ẹ má jẹ́ kó tún já omi ti ń bẹ lórí so àwọn kan náà ń bẹ lábẹ́nú tí wọ́n gọ̀ tẹ́ ẹ̀ mọ̀ pé irú bẹ́ẹ̀ ń bẹ lára wọn títí wọ́n burú ju tiẹ̀ lọ effort wo la make láti pè ń padà tó bá ṣe pè padà effort wo la make àwọn míì tí wọ́n dọrú ẹ̀ tí wọ́n ní tẹ̀lé àní ṣe yẹn àfẹ́bù àti pè tí ọ̀ràn kankan lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam fàdámà tàwa Islam kọjá ilẹ̀ Áfíríkà fàdámà tàwa gbogbo neighboring country ló mọ̀ yí pé ẹnìkan wáyé tí ń jẹ́ Ádámà mélòó wa nìgbìyànjú wa gbé Islam kọjá locality wa. wàlẹ́ yẹsẹ̀ ló lè èso lábẹ́dá. ẹ lọ wo àwọn traditionalists bí wọ́n ṣe few in number yẹn wọ́n promote ẹ̀sìn ẹ̀rá wọn Brazil tí wọ́n ń kífà Yorùbá kódà bí òdùn lẹ́nu wọn ni ẹ̀rá wọn foreign countries àwa ò lé gbogbo nǹkan wọn yá àfi kásá mọ́ bára wa jà iná leléyìí ọwọ́ haramu leléyìí olórí ibú leléyìí olórí ire leléyìí kí ló dé tí fẹ́ ò so wá pọ̀ ìfẹ́ lànàbì fi so wá pọ̀ sallallahu alayhi wa sallam ìfẹ́ lànàbì fi gbé Islam kalẹ̀ kí ló dé tí ìran mùsùlùmí àwa sọra wa di ìran èkòló ìran adìyẹ orí àkìtàn tádìyẹ bá ń lé nǹkan kan lórí ó ń gbẹ́lẹ̀ lórí àkìtàn ń wá èkòló àwọn yòókù náà ń gbẹ́lẹ̀ wọ́n ń wá èkòló tí kan báyìí rí èkòló kan tó gbé àánú àwọn yòókù ọ̀ dọ́ǹpù sachin tiwọn ẹyọ kan tẹ́kọ̀ ló ń bẹ lẹ́nu rẹ̀ yẹn ni wọ́n máa lé kiri ó dìgbà tí wọ́n bá tó fàjà mọ́ lẹ́nu putuputu tí òkun kankan bẹ̀ mọ́ tẹ́nì kankan wà ní rí nǹkan. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá mùsùlùmí mélòó ní bẹ́nu gómìnà ilẹ̀ Yorùbá mùsùlùmí ẹja ronú ẹja pera wa kò sí mùsùlùmí ẹyọ kan àfi tí bá ń fẹnu jẹ́ mùsùlùmí lókù 2027 ló dé tán yìí kí ni plan mùsùlùmí ìfẹ́ wo la fẹ́ nà síta ẹ̀yin tẹ́ fẹ́ dìbò tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ lẹ́ dìbò gómìnà majority yìí ni ò lè náwó bí àwọn tọ̀hún yìí o Nàìjíríà ló sì ti ya tara wọn ní ìsìn wọn ò gbà pé òjíṣẹ́ Ọlọ́run kan sọ kankan kalẹ̀ àfẹni tí ọba mowó jáde o Allah. Nàìjíríà kanra débi pé wọ́n gbàgbọ́ pé tí ọba bàjẹ́ kó kúfẹ́ kan bàjẹ́ ń kálukú ọmọ mowó wà ní
ìbò tí ń bọ̀ yìí ó ti kọjá kẹ́nìkan tí ò kírun rí ọwọ́ amútẹ̀sùbá kọ́ máa pé èmi lọ́mọ ya yín ní ìsìlámù asàlámù alaykum ìwọ náà kówó jáde ó lè ń jìbìtì ètò ìkópa mẹ́bó níbi ó ti rí kó jáde náà tó bá fẹ́ kí mùsùlùmí ọgbà ẹgbẹ̀rún corporation wa kò lè ṣiṣẹ́ bíi kí wọn náà ó jáde náwó kò fi ràn lú lọ́wọ́ ránwó kò fi ràn ẹ̀sìn lọ́wọ́ jẹ́ gbogbo ayé ó rí ọpẹ́ ni kò fẹ́ràn àwọn ènìyàn bí bẹ́ẹ̀ kọ́ mi ò sàsọtẹ́lẹ̀ bú against Islam èsì ni ò ní jẹ́ pé bó ṣe wà yìí náà ni ó tún repeat rẹ̀ o àfi káwa mùsùlùmí ká unite ká fọwọ́sowọ́ ká forgive ara wa àwọn tó bá já wọn tó mọ fákìdù sáyìn la yọ̀ tẹ̀ ẹni ọlọ́run bá bọ̀ ní nǹkan náà ni ó lò ní Abu Dhabi ní àdúgbò Saadiya ibì kan wà tí wọ́n ń pè ní Abrahamic village kí ló sọ di village àwọn ẹ̀sìn mẹ́ta tó jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ ànábì Ibrahim lọ́gbà wá wọ́n kó jọ pọ̀ sójú kan náà wọ́n dẹ̀sìn pọ̀ wọ́n kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n kọ́ mọ́sálásí tó dáa tó jẹ́ pé Saudi Arabia lẹ́tì lè rè tó dáa jùlọ tó ga tó fẹ̀ tó bíi 20-story building mọ́sálásí ni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bíi ìrìn bíi ìṣẹ́jú mẹ́wàá ẹ̀ẹ̀kan chọ́ọ̀chì tó tóbi buhaya tí wọ́n dírẹ́sì òun náà bíi kàásì nǹkan ní ẹ̀gbẹ́ kẹta ẹ máa rí sínágọ́gù àwọn ẹlẹ́sìn Júù àwọn àtẹ̀lé ànábì Musa nílẹ̀ Lárúbáwá fa lẹ́gbẹ̀ẹ́ Saudi Arabia ní Abu Dhabi ẹ rí níbẹ̀ mùsùlùmí ó máa lọ kírun báyìí tí wọ́n bá sì ti ń kírun tán wọ́n máa jáde bọ̀ àwọn kírísítẹ̀nì náà máa lọ ṣe tiwọn ládùúgbò kan náà ìjọba ló kọ bẹ́ẹ̀ wọ́n ṣe yẹn láti lè jẹ́ kán reason pé ẹ lè jọ gbé pọ̀ láìsí wàhálà náà àwọn ẹlẹ́sìn Júù àwọn náà ní tiwọn òǹkàlùkù ọmọ ṣẹ̀sìn rẹ̀ ariwo spíkà ẹnìkan gbọ́dọ̀ tàdọ́dọ̀ ẹnìkan bóńkàlùkù bá jáde kódà bí mùsùlùmí bá jáde tí ń gbé mọ́tò lọ tó jẹ́ pẹ́lẹ́sìn Júù ń rìn bọ̀ tí ò ní mọ́tò yóò dúró fún ìsàníyà nìyẹn that's humanity ènìyàn ní ènìyàn lèmi náà jẹ́ kájọ rìn eléyìí tí mo wí ẹ lọ́ọ́ wò ní Dubai èmi débẹ̀ mo rí báyìí ojú kan náà ni wọ́n kọ sí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ jọ ń gbé pọ̀ lálàáfíà kí ló sì ran Yorùbá tá a lè jọ gbé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn mi ò pèpè fún pé ká da ẹ̀sìn pọ̀ rí àmọ́ àwọn tí wọ́n ẹni tí ó borin jẹ́ fọlórin kò ní kọ́ bọ́lórin ti kọ́ I always call for peaceful coexistence ẹ jẹ́ àjọ wà lálàáfíà ẹ̀mọ́jì abára wájà nítorí àfààyè wa ṣe pọ̀ nílẹ̀ Yorùbá tá àfààyè wa ṣe rándanrandan là ń bá kí à ń jà nítorí ẹ̀sìn àwọn ọmọ wa jáde iléèwé wọn rí sẹ́sẹ́ ó yẹ ká jáde ká protest nítorí yẹn àní protest nítorí mílíọ̀nù àwọn ọmọ tí wọ́n jáde graduate tí wọ́n rí sẹ́sẹ́ àmọ́ protest nítorí bàtà lásán wọ́n rí ajẹ́ o wọ́n ní a máa wọ bàtà nítorí bàtà lásán á protest tó bá ti jẹ́ tẹ̀sìn ẹ̀sìn pàtàkì lóòótọ́ àmọ́ bó o láṣẹ ráyé gbé bó o láṣẹ báwa ṣe ń lò ó lọ tá a rí iná lò iná kan lẹ́nì kò sí iná lọ́la iná wákàtí mẹ́rin iná wákàtí kan iná ìṣẹ́jú kan ń bò mí síbẹ̀ náà làwọn ọmọ owó ṣe tún continue báwa bá lò lọ báyìí sí ò yẹ káwọn gbádùn ayé bí ayé ìlú òyìnbó tí ò sì ní díẹ̀ sìn wọn lọ́wọ́ ọjọ́ wo la tó fẹ́ ronú àwọn kan jáde nínú àwọn mùsùlùmí wọ́n takò mí wọ́n lọ́lẹ́bò sí ní sọ́bẹ́sọlú Mr Humanity àwọn kan jáde nínú àwọn ẹlẹ́sìn Christianity wọ́n lọ́gbẹ́ni ò sọ bí ọ̀ ń lọ gan-an àwọn kan jáde nínú àwọn traditionalist wọ́n ní ẹ sọ fún Akewugbagoodu kó mú ìwé wá kó mú fọ́ọ̀mù wá kó àfilẹ̀ ẹ̀ lọ́dọ̀ wa kí là ń wí kí ni wọ́n ń wí. Ànábì ní ẹ ṣàánú ẹni tó dá nǹkan mọ̀ tó wà láàrin àwọn tí ò dá nǹkan mọ̀. àwọn majority olùkọ́ tójú wọn dúdú tí wọn ò mọ nǹkan tí ń lọ láyé wọn ò gbọ́ ẹ̀sìn gan ayé ká tó sọ pé wọn ò mọ tí ń lọ láyé bá a bá jọ ṣe tọkàn wa bá balẹ̀ ńlá rẹ̀ sìn ṣe bùkún bá dé kọ̀sẹ́ni tí ọ̀rá yè sin lọ́hùn ó lè jẹ́ pé mùsùlùmí tí ó kírun ó lè jẹ́ pé ilé babaláwo ní òrìbí sásí tí ó tún máa kírun ẹ̀ túláàsì ọ̀fọ̀ sí yín pọ̀ ń gbà náà ẹ̀ẹ́dẹ̀ ní ríbi sásí kọ́lọ̀ mọ́jà arógun ní Nàìjíríà ntí mò ń pariwo ni pé ẹ̀jẹ̀ àjọ gbé wàfíkọ́tù nàbì wàfíkọ́tù Medina the charter of Medina anabi ṣe charter of Medina nígbà tó wọ̀lú Medina tó dolórí Medina ó pe mítìnì gbogbo àwọn tí wọ́n jọ ń gbèlú kírísítẹ̀nì ń bẹ́nu wọn ẹlẹ́sìn Júù ń bẹ́nu wọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wò tó nǹkan jọ náà lọ́hùn gbogbo wọn jọ jókòó pẹ̀lú anabi ni wọ́n jọ ṣe mítìn ara wàfíkọ̀ yẹn tó wà nínú gbogbo tírà tó wà nínú àkọsílẹ̀ ó ní wípé ìlú Medina yìí ó gbọ́dọ̀ tóbi lẹ́mìí wa ju everything lọ
tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ wá jà wá lógun bẹ́ẹ̀mi ànábì ṣe ń bẹ́ ń bí tó fẹ́ wá jà ìlú yìí lógun àwọn mùsùlùmí ó dìde pẹ̀lú mi àjọ fèsì wọn tó bá jẹ́ pé lẹ́sìn christianity ló fẹ́ kógun wọ̀lú yìí ẹ̀yin christian ìlú yẹn náà ó dìde o àjọ lọ fèsì àwọn christian yẹn ni tó bá jẹ́ pé lẹ́sìn jù ni ẹ̀yin jù ẹ̀ níwòrán o torí tí ìlú yìí bá bàjẹ́ ìlú àwọn tí ń kógun bọ̀ tá a bá lọ bẹ̀ adẹ́rú nìyẹn o wọ́n jọ agree wọ́n dẹ̀ jọ gbé lálàáfíà tánàbí fi jáde láyé kí ni tí wàá jẹ́lẹ̀ Yorùbá tẹ̀sìn wa lè tó báyìí wọ́n sọ fún yín pé kò sẹ́lẹ̀sìn mi nílẹ̀ Haúsá ni wàláhì mo fọlọ́nbúra ní north tí mo bá nídìí nǹkan bí mo ṣe jẹ́ mùsùlùmí yìí lọ́dọ̀ ìjọba wọn mo wá lọ bẹ̀ mo wá tún kọ́ bẹ̀ pé mùsùlùmí ni mí kírísítẹ̀nì kan wà ń bẹ tọ́jọ́ ọmọ ìlú wọn tó náà nídìí the same thing wàláhì wọn ní fún mi kírísítẹ̀nì ọmọ ìlú wọn ni wọ́n fún tó bá le jù wọ́n sọ fún mi ni pé mo ti fi gèrè nkà kọrí ìlú ẹ̀ lọ yanjú ẹ̀ nílùú ẹ̀ àmọ́ lọ́dọ̀ tiwa àwa ò àrònú àpík àfi ká máa múra wa lọ́tà àfi ká máa bára wa jà mi ò sọrí pé ẹ dẹ̀sìn pọ̀ mi ò sọrí torí mi náà ò dẹ̀sìn pọ̀ mi ò lọ chọ́ọ̀chì kan lọ ṣẹ̀sìn rí mi ò lọ ilé babaláwo kan pé wàá ràn mí lọ́wọ́ rí bó tẹ̀ jẹ́ pé chọ́ọ̀chì kan pè mí ní next month màá dẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ní wá jí sí Ọlọ́run ni èmi ní mọ nǹkan tí ń wí tí mo bá débẹ̀ wọ́n ti máa ń pè mí tipẹ́ tí mi ò kí ń ráyè màá dáhùn tí next month yẹn pẹ̀lú ògo Ọlọ́run kí ni nǹkan tí mo sọ débẹ̀ ni pé bó o láṣejọ gbé lálàáfíà ìlú yìí pàtàkì kọ́ lálàáfíà tá a bá mọ̀ ká fẹ́rẹ́ sínsìn. ẹ̀ tí mo fúnjọba Nàìjíríà níjọ́sí tí wọ́n ò lò ó ń lò lórí Burkina Faso apá kan rẹ̀ lòún ń lò mí ní tèmi lọ́gbọ́ o àwọn náà ronú ni mo ṣe wáàsí kan níjọ́sí tẹ́ ẹ bá rántí níbi 10 years ago wáàsí tó go viral gan tí mo ti compare economy Nàìjíríà pẹ̀lú ti China ní 1970 àti lónìí China ti ń yáwó kiri ń gbà yẹn wá dẹni ti ń ya gbogbo ayé lówó àwa tá a wá wẹ̀sìn mọ́rí àwa dẹni ti ń tọrọ agbé kiri gbogbo àgbáyé atọrọ agbé títí atọrọ dé Saudi Arabia láwa tá a bùn Saudi Arabia lówó rí Nàìjíríà tó ti Dubai wá yáwó ní 1973 tí kò wà ní ẹ fún wọn lówó ẹ máa kó lọ abùyín Dubai lọ́wọ́ adẹni tó lè yá wa lówó lọ́dún mẹ́wàá tí ò ní béèrè ẹ̀ àwọn tí wọ́n lẹ́sìn wọ́n fọgbọ́n tó àwọn ò fọgbọ́n tó ti wá àwa ẹ̀sìn mọ́rí bí ẹni páyé yìí kọ́ láàkọ̀sí ká tó dọ̀run à ń bára wa jà à ń sọ̀rọ̀ àwa dọ̀tá ara wa nítorí ọ̀rọ̀ ẹ̀sìn kí ló dé kí ló le tó báyìí kí ló le tó báyìí àwa kọ́ lọ lọ́hùn kọ́kọ́rọ́ náà ò sí lọ́wọ́ wa ká tó pé kọ́kọ́rọ́ àlìjẹ́nà níbi lecture tí mo ṣe bíi 10 years ago yẹn mo sọ ń bẹ̀ ń jọ náà ẹni tó bá rántí mo ní churches tó pọ̀ jù yìí tẹ́ ẹ bá rántí bí mo ṣe present ẹ̀ mo ní tẹ́ ẹ bá dé Heathrow airport ní London láti bẹ̀ tẹ́ ẹ bá ń lọ sí gbòòrò London ẹ máa wá pọ̀ ọ̀tún ẹ máa wá pọ̀ òsì company lẹ́ẹ̀mọ́ rí tẹ́ ẹ fi wọ̀lú wọn. tẹ́ ẹ bá dé airport ní George Washington airport ní Washington DC lápá ọ̀tún sápá òsì tẹ́ ẹ fi dé Maryland company lẹ́ẹ̀mọ́ kan tẹ́ ẹ bá dé Saudi Arabia láti Jeddah tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ tẹ́ ẹ fi wọ̀lú Mecca company lẹ́ẹ̀mọ́ kan lọ́tún lọ́sì àmì ẹ̀wá Nàìjíríà bọ́ọ̀lẹ̀ ní airport Muritala lẹ́kọ̀ọ́ kó pọ́nbọ́ Àbàdàn ọmọ iye chọ́ọ̀chì tó kà lójú ọ̀nà kó tó dé Ìbàdàn company mélòó lórí tó bá fẹ́ wọ́ Ìbàdàn ló sórí company méjì àbẹ́yọ̀kan mọ́sálásí àwọn náà tó bí òtí ẹ̀ tó ti chọ́ọ̀chì ìyẹn ò jẹ́ ká ronú pé bó o la ṣe fẹ́ plan ayé wa majority àwọn ọ̀dọ́ tí wọ́n wúlò fáyé ńlá ti sọ ọ̀dọ̀ lẹ́ka chọ́ọ̀chì tá a dè wọ́n mọ́ wọ́n ń pariwo mírèkù olúwa o olúwa àwọn ọmọ ogun o ọmọ ogun ọ̀run ogun ayé ń bẹ́ńlẹ̀ àti ìyànjú ẹ̀tẹ́ ẹ̀ tó ń pọ̀ ọmọ ogun ọ̀run bẹ́ẹ̀ bá dé mọ́sálásí àìmọye youth tí wọ́n wúlò fórílẹ̀-èdè tí wọ́n ti dè mọ́lẹ̀ mọ́sálásí tán ni wọ́n máa pariwo ya Allah ya Allah bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àìmọye ọ̀dọ́ tó wúlò tí wọ́n ti dè mọ́lẹ̀ bíi pé yọ gbẹ̀bọ̀ láyé rẹ̀ ó fi dà kọ́mọ́ ṣiṣẹ́ kan mọ́ àwọn kan gbowó wa bá ń lé àwa ní Nàìjíríà ó progress ọ̀nà dà tí ó fi progress ìlú wo ní progress bẹ́ẹ̀ inna Allah la yugayyiru ma bi qaumin hatta yugayyiru ma bi anfusihim kò sí nǹkan kan tó lè change àfi tẹ́ ẹ bá change mind yín àyà Kùránì ló wí bẹ́ẹ̀ àdúrà gan ò lè change ẹ̀ mind yín lẹ́ẹ̀kọ́kọ́ change náà ẹ wá wò lápèjúwe Ibrahim Traoré lóòótọ́ ni baba Tinubu ń gbìyànjú lórí ọ̀rọ̀ Nàìjíríà ara gbìyànjú ẹ̀ tó wú wa lórí lẹ́nujọ́ mẹ́ta yàtọ̀ fẹ́bi tí ń pa wá yàtọ̀ fẹ́po tí ò wálẹ̀ yàtọ̀ fún gbogbo nǹkan tí ṣe ń lọ
owó Nàìjíríà wọ́n ti yọ kúrò láàrin orílẹ̀-èdè tó jẹ gbèsè jù lágbàáyé ìgbésẹ̀ ńlá tó ga ni o ìgbìyànjú tó ga ni Tinubu ṣe o kọ́lọ́hún ó fún ní yòókù ṣe àmọ́ ẹ̀kọ́ ṣe ń tọ́ dára lára Ibrahim Traoré ọmọ máa náà sí ni Saudi láwọn ó kọ́ mọ́sálásí 350 fún wọn ó ní ẹ̀dá dúró mọ́sálásí pọ̀ láàrin wa tẹ́lẹ̀ ebi ní ń pa wá bébí bá ti pọ̀ ju ànílè sí lọ́hùn á di criminal ẹ̀kọ́ mọ́sálásí 50 300 yòókù ẹ̀ bá fi kọ́ léṣẹ́ káwọn ìyàwó ọmọ rí ibi iṣẹ́ lọ ó dijọ́ mélòó tá a sì yẹn Nàìjíríà mọ́sálásí lọ́tún lọ́sì chọ́ọ̀chì lọ́tún lọ́sì ilé Ifá lọ́tún lọ́sì kí ni èrè rẹ̀ kí ni géènì tó mú wá fún wa ó tún wá sí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo sọ nígbà yẹn àwọn èèyàn ń fi mí rẹ́rìn mo ní ìjọba àwọn group mẹ́ta kan bẹ tó yẹ kẹ́ pé kán máa lọ dáko gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ẹgbà oko tó tóbi inú wọn máa dùn páwọn ń jáde gbafẹ́fẹ́ wọn máa ṣiṣẹ́ wọn máa làágùn wọn máa produce oúnjẹ security lẹ́jẹ̀ ó pọ̀ tí mo fi ní sálọ ẹlẹ́wọ̀n mi ò jáde wọn ò lérò pé Amẹ́ríkà ló ti dé ni nígbà tátẹ́gùn fẹ́ sí tó dẹ̀ lu egungun ẹ̀ instead tí ó fi máa wọ́nà bí ó ṣe sá lọ ó ti mọ̀ pé àwọn ọmọ lóko àwọn ọmọ dé ẹ jẹ́ wọn ọmọ dáko mo wí bẹ́ẹ̀ njọ́ náà lọ́hùn mo tún wí kan mo ní àwọn sójà wa ẹwọ́ náà bí wọ́n ó ṣe ní ọ̀nà income míì yàtọ̀ fowó oṣù instead tí majority ó fi jókòó ka barak ẹ wá oko ńláńlá fún wọn kó jẹ́ pàwọn ni wọ́n mọ nìgé ni ẹ̀ kì í ṣèjọba kẹ́ẹ̀kan fowó ràn wọ́n lọ́wọ́ káwọn náà ó mọ káwọn kan mọ bẹ lóko káwọn kan mọ monthly guide fún lù àwọn ọlọ́pàá náà àwọn kan bẹ nu wọn táwọn náà kún báràkì ẹ wá nǹkan kan fi lé wọn lọ́wọ́ ká máa rí ọ̀nà tí wọ́n ti máa rí owó gidi kí wọ́n yé tò lẹ́sẹ̀ ọ̀nà mo wá parí ẹ̀ níjọ́ náà lọ́hùn tẹ́ bá rántí wá sí yín ó ti tó bí ọdún 9 mo ní gbogbo àwọn ọ̀dọ́ látàyè Goodluck Jonathan ni mo ti wí mo ní gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n jáde yunifásitì ẹ rí kọ́ọ̀lù wọn bí ọdún 10 ẹ rí káàmpù wọn bẹ́ẹ̀ ṣe rí káàmpù wọn sí NYSC àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ẹ rí káàmpù gbogbo wọn ìjọba ó yẹ ọpọlọ wọn wò ẹ tún wọn reorientate ọpọlọ jìbìtì tó ti wà lọ́pọlọ wọn pé lọ́kì lèèyàn fi lówó ẹ̀gbọ́n dànù kúrò lọ́pọlọ wọn ẹ wo potentiality ẹnìkọ̀ọ̀kan wọn ibo ló gùdù sí tẹ́ ẹ bá mọ potentiality wọn tán ẹ wá mọ kí ló lè ba ọpọlọ wọn jẹ́ padà ẹ block ẹ tí wọn bá ti wá kọ́ iṣẹ́ míì tí wọ́n fi jẹ́ èèyàn láyé yàtọ̀ fún ṣèjọba àwọn kan lọ fún electricity wọ́n lọ bá wa solution sí iná tí ń dákú tí ń dájì káwọn kan lọ fún agriculture káwọn kan lọ fún engineering ẹ wá fún wọn ní owó pé kó ní kọ̀ọ̀kan wọn lọ invent ẹ lọ invent wá ẹjọ́ orílẹ̀-èdè yóò great bó ṣe 5 million ẹ fún wọn kò tí ì tó ìdajì owó tí designing nìkan jí gbé Nàìjíríà yìí kódà bí wọn tó 1 million kò lè tí ì tó ẹ fún 5 million kó kálukú kán lọ produce ẹ jẹ́ àrètí pé 40% inú wọn succeed 60 ó fail 40 tó succeed yẹn náà tó employ àwọn míì economy wa yóò move mo sọ́njọ́ náà lọ́hùn ẹlòmíì fi mí rẹ́rìn Ibrahim Traoré ní Burkina Faso ìjẹta ló ń wá gbé tiẹ̀ jáde gbogbo ẹlẹ́wọ̀n aṣọ tí ń camp wọn ti pẹ́ tí wọ́n ti ń lọ dáko wọ́n wá fi re oko wọn hàn wá lóko wá lọ sàlálù bí ọlá ọlọ́run tó jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ ní prison ni wọ́n dà ọjọ́ wo Nàìjíríà tó fẹ́ ronú yàtọ̀ sí kẹ́yìn olóṣèlú ọkàn máa kówó jẹ láì retí àtúbọ̀tán ẹ kó jẹ ẹ̀yin náà di jìbìtì láàrin owó náà ẹ kó jẹ kò tiẹ̀ wá nítumọ̀ mọ́ kò nítumọ̀ mọ́ pẹ́nìkan ò béèrè wàláyé ọlọ́run ó béèrè ẹ o ẹni tá a fà sókè tó yí dé borí bọ́dà àwọn ẹlẹ́sìn ẹ jẹ́ ká paradà ọjọ́ iwájú àwọn ọmọ wa ọmọ important jọ̀nà dandan tá à ń ṣe yìí lọ àwa ń lo ayé lọ báyìí mo dé ìlú kan l'Amẹ́ríkà nígbà tí mo lọ síbẹ̀ mo wá ń gbé sínú ọpọlọ pé ọlọ́run àwọn kan náà ní ẹ máa ń bẹ ní èjì òkú níbàdàn ọlọ́run ṣe ayé kan náà táwọn eléyìí ń gbé ni àwa náà ń gbé lóko tiwa lọ́nà sẹ́yìn sáyé kan náà làjọ ń gbé ọlọ́run sọ́jọ́ra wọn báyìí sáàsì jọ sàkáǹtì wájú ọlọ́run ni àwọn eléyìí ń bẹ nínú gbádùn rẹpẹtẹ wọn ò sì dọ́lọ̀ mọ̀ àwa dọ́lọ̀ mọ̀ a sì ń bẹ nínú wàhálà fìtínà fúlàní jẹ ó jẹ kó lónìí fúlàní jẹ kó lọ́la ìran yorùbá ò ronú ká fight ká wo bó láṣẹṣe tá a fi jẹ́ kílẹ̀ yorùbá wà lálàáfíà ọmọ ìyá mi bọ̀rọ̀ bá wa rí bẹ́ẹ̀ mo sọ nínú wáàsí tí mo ṣe níbẹ̀rẹ̀ mo ní oríṣi ogun 4 ńlá anábìjà àwọn ogun kan láyé ohun ìní ẹ̀ ọjà àwọn kan anábì lùsì wọ́n wìn ní anábì
ní ó jẹ́ ká mọ̀ pé gbogbo èèyàn kó gbogbo gbà kọ́ ni wọ́n ní ó fi máa wín ní láyé anabi ti ja ogun kan ó rí i pé ogun yìí ibi tí ń bá lọ yìí kò lè ní result rẹ̀ kò pé Islam bí ìjọ tí wọ́n bí anabi pé Abdullahi ibn Ubay tó pa àwọn èèyàn rẹpẹtẹ lógun Uhud tó kọ̀ sí ikú wọn rèé anabi eléyìí ti tọ́ sí ikú dájọ́ ọkú fún anabi ní kí n pa an yakula nasu anna Muhammad yaqtul ashabahu kíta ọmọ wa kọ yí pé mo ti pa kanú àwọn sàábẹ̀ mi kàn máa sọ pé gbogbo sàábà ni mò ń pa èmi kọ́ Ọlọ́run ní ó dájọ́ fún bá anabi ṣe withdrawn lára àwọn ogun tá anabi jà láyé àwa náà gbé ogun kan dìde láti bí ọdún méjì sẹ́yìn ogun ẹ̀ ń bú àwọn bàbá wa ẹ̀ ń yẹ̀yẹ́ àwọn bàbá wa wọ́n fún èmi náà lórúkọ tọ́fẹ̀ lélẹ́gbẹ̀rún láwọn orúkọ ọbú gbogbo péjì mi náà jágbà tán níbi tá a ti ń jagun yìí nítorí afọ́nì ni pé àwọn bàbá tá à ń torí wọn kú lọ yìí majority wọn ọ̀gbà pàǹjà fáwọn mọ́ kódà bí wọn bá lọ wọlé bẹ́ẹ̀ lómi tí wọn fún lówó òun náà ó ti tún ń ṣe nǹkan míì ìyẹn ló wá jẹ́ kí n rò wò wípé bàbá kan ní sì ń ṣe wàhálà lórí pé a gbọ́dọ̀ lòfẹ́ yìí ìyẹn Dr. Awa Ibrahim ní ń ṣe wàhálà lọ́tún lọ́sì tí gbogbo wa náà ranjú mọ́ àwọn ọ̀rànjú mọ́ ń gbà mí àwọn tọ̀hún náà ọ̀rànjú mọ́ ń gbà mí bàbá yóò torí ẹ̀ bínú ẹni tí ó kàn lábùkù nù wá kàn lábùkù kò torí ẹ̀ bínú tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo cases Akewugbagoodu ọmọ Akewugberu tèmi ní against C2 àti gbogbo àwọn tí wọ́n bú wa mo fi ilẹ̀ lẹ́ni mo yáfi rẹ̀ fọlọ́ mo yáfi rẹ̀ fún Islam torí bí nǹkan yẹn ṣe ń lọ ó ń affect Islam àwọn èèyàn ọ̀fẹ́ àwọn tá à ń torí wọ́n jà gan wọ́n ti ń jẹ ewúrẹ́ lọ wọ́n ti ń jẹ iṣu lọ wọ́n ti ń jẹ yán lọ tí wọn ò ti rántí lẹ́yìn bàbá Mudiru Markaz nìkan gbogbo àwọn yòókù tá a fẹ́ torí wọn kú wàláì wọn ti boko bomi lọ tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá continue bẹ́ẹ̀ táwọn èèyàn yìí bá lọ sẹ́wọ̀n kí ni géènì ẹ̀ fún Islam baba Dr. Awa Ibrahim a sọ̀rẹ́ndà fún yín o àníyàn kó dáa lẹ ní ilẹ̀ fisa ń wá wípé ká save ká lò fẹ́ ká parí ẹ̀ àníyàn kó dáa lẹ ní o kódà ìyá wa Queen Rashida Manara kò ní fọ́ọ̀tì kankan lórí gbogbo tí ń bẹ ńlẹ̀ kò sí ntọ́kàn bẹ́ẹ̀ a sọ̀rẹ́ndà fún baba wa Dr. Awa Ibrahim lórí kéèsì yẹn yàtọ̀ fún tóbìnrin tó ń gbókọ̀ mi jáde o ìyẹn ó kó ẹ̀rí dé kóòtù báyìí pé gbogbo ohun tóun sọ ń pa mi ibi òun ti rí ni personal issue nìyẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ ẹ̀sìn ló dìjà pẹ̀lú àwọn tìbí yẹn kódà mo ti bá ọmọ ìyá mi ọ̀kan lọ́mọ Emma mo ti bá a sọ̀rọ̀ lọ́sàn ó lé lára wa méjèèjì ńgbọ́ ọ̀dàlẹ́ ìkíni tó wọ studio ọlọ́ni kọ́rọ̀ ọ̀rọ̀ tọ́ra àjọ jágbe díẹ̀ mo ti bẹ ọ̀kan lọ́mọ já gbàgbé gbogbo ọ̀rọ̀ yìí pátápátá yányán já fi ọ̀rọ̀ yìí lẹ̀ fọlọ́n já fi họ́nà ọlọ́n ká fi họ́nà Islam ká fi họ́nà Dr. Awa Ibrahim tí wọn bá tún wá gbé nǹkan míì dé lẹ́yìn ìgbà náà ǹdìnà bẹ́ẹ̀ bá tún gbé dé tuntun ẹ̀tún bá a náà àmọ́ ẹni wọn bá bú bàbá rẹ̀ lẹ́yìn eléyìí kó náà ti ọmọ ẹ̀ jáde kọ́ lọ gbèjà ẹni o mi ò gbà nítorí wọn bá ń pẹ́ àfa àgbàlẹ̀ Yorùbá inú ẹni wọn kà wá náà kún o tó gẹ́ àmọ́ ẹni tó bá tọwọ́ bọ personality wa àwa náà ò dìde tó bá jẹ́ pé personal issue á dìde mo ti bẹ ọ̀kan lọ́mọ òun náà dẹ̀ ti promise mi pé òun náà forgo everything kódà mo sọ fọ́kan lọ́mọ pé àjọ dọ́dọ̀ Dr. Awa Ibrahim ọ̀dọ̀ balẹ̀ tá a fọwọ́ gbà ọ lórí báyìí pé ọmọ bàbá rẹ̀ Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ àlàáfíà ó wà jọba inú gbogbo wọ́ọ̀mọ̀ wá dùn ìyẹn ó lè fún wa l'opportunity láti cooperate láti lè fèsì kíni ìṣòro Islam ọmọ ìyá mi C2 ó ti free láti pè mí anytime èmi náà ó pè ẹ́ ọ̀rẹ́ mi ti ń bẹ nílòbù ó free láti pè mí èmi náà ó pè ọ́ ọmọ ìyá ni gbogbo wa àfi ká ṣọ̀kan tó bá jẹ́ pé a bá fẹ́ Islam lóòótọ́ eléyìí tá a wí kì í ṣe pé ń gbowó tán lọ́wọ́ wọn rárá o kì í ṣe pé ń gba kéèsì fẹ́ yíwọ́ wàláì kò yíwọ́ o gbogbo bí a tó kéèsì wá sí kọ́sẹ́ni orí ìdànù kọ́sẹ́ni orí yọ kúrò bó ṣe wà lọ́wọ́ ọlọ́ndẹ̀ ní ká ní àwọn èèyàn pàtàkì tí wọ́n dúró tì wá àmọ́ gbogbo ogun ká nàbí jà parí o ànábì fi àwọn ogun kan sílẹ̀ nítorí kí Islam ó lè bá a jèrè ìdí nìyẹn tá a náà fi ń withdraw tí mo dẹ̀ ń declare openly pé a withdraw gbogbo cases tá a ní pẹ̀lú àwọn èèyàn yẹn pẹ̀lú ìyọ̀dà Ọlọ́run tó bá di next case adjournment àwọn lọ́yàwó bẹ̀rẹ̀ processing láti withdraw a fi ọ̀nà Ọlọ́run a fi gbọ́ sí Ọlọ́run lẹ́nu a fi tẹ̀lé ìlànà Islam àwa fi ọ̀nà bàbá mi Dr. Awa Ibrahim ọkọ Manara
àfihànà rẹ̀ bàbá ẹ pé gbogbo wa anytime á dá yín lóhùn gbogbo wa yányán ẹ pè wá á dá yín lóhùn àwọn náà ṣàdéhùn páwọn ò ní ṣerú ẹ̀ mọ́ àwọn náà ṣàdéhùn pé wọ́n máa lọ lálàáfíà bàbá ẹ̀yin lọ́lọ́run fẹ́ fi kíní ìpọ́nlé o tẹ́yìn náà bá tún wá lọ bínú ẹ̀ ní níládá tó yẹ ká ẹ̀ ní lórí ẹ̀ o ẹ sì ti ṣe wàhálà kọ́lọ̀ mọ́dún yín. ọ̀rọ̀ yẹn ò sí lọ́wọ́ yín ọwọ́ ìlú Ìlọrin ló wà ọwọ́ association yín ló wà ẹ̀yin náà gbégbèsè pé ẹja forgo everything ẹja fi gbogbo ẹ̀ lẹ̀ fọlọ́run kò sí ní tẹ̀dá sí tí ò lẹ́sàn ẹ gbàgbé gbogbo ẹ̀ bọ́lọ́m bá ní kílù Ìlọrin ó gbà bẹ́ẹ̀ fún yín torí mo mọ̀ pé kò sí lọ́wọ́ yín o ọwọ́ ìlú Ìlọrin ló wà èyí tó wà lọ́wọ́ tiwa làwa lè jùlẹ̀ anyhow bẹ́ẹ̀ mo jẹ́rìí bàbá ń bàrígà ẹ̀ sì sẹ́yìn yóò dẹ̀ gbà ṣiṣe labarika alukur'an bàbá Dr. Awa Ibrahim ẹ pé gbogbo wa pọ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ sì pé wá bó ṣe lórí fóònù ẹ jẹ́ gbogbo wọ́n sọ̀rọ̀ ẹ rí i pé àlàáfíà ti ṣetán tí ó fẹ́ gbogbo àwọn blọ́gà tí ń gọ sáàrin wa fi jẹun òǹkàlùkù ọlọ́jọ́ kò jẹ́ gbogbo alájọpawọ́pọ̀ ń sìn láti fèsì àwọn blọ́gà tí ń fi ìsìláàmù jẹun tí ń ba ìsìláàmù lórúkọ jẹ́ ọlọ́run sọ nínú alukur'an ni wa atakum min kulli ma sa'altumuhu wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́run ní apá kan tẹ́ ẹ bá fẹ́ lèmi ọlọ́run ọmọ fún yín ó dùn mí pọ́jọ́ ti lọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjà Ọọ̀ni àtàláàfin àwọn èèyàn ti fẹnu kọ pàápàá jùlọ ọmọkùnrin tó sọ yìí pé majority ẹni tí ń bẹ lọ́yọ̀ ní Fúlàní ni wọ́n kò sí ní tó burú kéèyàn jẹ́ Fúlàní àmọ́ ìran Ọ̀yọ́ ò ń ṣe Fúlàní ìran Ọ̀yọ́ ló gbé ògo fúnlẹ̀ Yorùbá ọmọkùnrin náà sọ̀rọ̀ kọjá ẹnu ẹ̀ bọ́ ọba ń bẹ́ nìkan jà ó sì ń fẹnu kọ lára ọba lára àjòyè lára everybody ọlọ́run ọ̀yọ̀dà kí n tètè tíjọ́ nìdí lọ́la mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ó ní tó ń kálukú rí tó fi appreciate tiẹ̀ bẹ́ẹ̀ bá bi Ifẹ̀ léèrè Ifẹ̀ ó sọ fún yín pé Ifẹ̀ lórísun gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó bá wà lórí àpèrè orísun ló yẹ kó jó lórí ọ̀kan nu pọ́ìntì méje tí mo fẹ́ sọ ọ̀kan ni mo fẹ́ sọ Ọ̀yọ́ wàá sọ fún yín pé rárá wọn kì í fi stúùlù yàn ẹ̀jẹ̀ ni wọ́n fi yàn ẹni ọba jẹ́ ọmọ ẹni tó ní nǹkan wí àrẹ́fà tó bá wà òun náà ló lórí ntí ń díjà lẹ́nu kódà Ọ̀yọ́ rìvà rẹ̀ sí ilẹ̀ Haúsá pé gòbírí ọba Yomfa ibẹ̀ ní Uthman Fodio ti bẹ̀rẹ̀ jihad ibẹ̀ ló kọ́kọ́ sẹ́tù sí kó tó move lọ sí Katsina ló ti ja majority ogun kó tó wá padà transfer ìjọba rẹ̀ lọ sí Sokoto Ọ̀yọ́ wàá bí ọ léèrè pé ṣé ká wá sọ pé gbogbo ilẹ̀ Haúsá ẹ máa lọ recognize gòbírí àti Katsina torí pé bẹ́ẹ̀ lórísun yín ẹ máa lọ recognize Ọ̀yọ́ sọ fún ọ pé àwọn ò ní gbà n ti ń díjà bàbá Awólọ́wọ̀ ló díjà yẹn lẹ́dùn ní àárọ̀ yìí kò sí ẹni tó dá gbogbo fìtínà yìí lẹ̀ tó ju bàbá Awólọ́wọ̀ lọ ọmọ ìyá ni bàbá wa Ọọ̀ni àti bàbá wa Aláàfin kò síbi tí wọ́n ti ríra wọn pàápàá jùlọ àwọn blọ́gà wọ́n dá ètò pọ̀ jù lẹ́ńbẹ̀ mo rántí program kan tálàfin Adéyẹmí wà mo wà ń bi program yẹn bàbá wa Ọọ̀ni ti rìnrìn àlàáfíà wọ́n ti ṣiṣẹ́ àlàáfíà síwájú Aláàfin fẹ́ jókòó lórí àga wọ́n ti ń lọ jókòó ní bàbá wa Ọọ̀ni dé wọ́n sì wá síwájú Aláàfin wọ́n fẹ́ kí wọn bàbá ti ń lọ jókòó bàbá wa Ọọ̀ni ló fọwọ́ mú wọn lọ láti fà wọ́n padà sókè ẹni tó sì ti dàgbà bí wọ́n ṣe ń padà bọ̀ wá sókè yẹn ó dàbí ẹni pé wọ́n tẹ̀ báwọn photographer kan ṣe yánu wọn l'Aláàfin gan ti tẹ̀ fún Ọọ̀ni àwọn méjèèjì jọ fara wọn lọ bàbá ń lọ jókòó ńjọ́ yẹn ni kì í ṣe pọ́tẹ̀ ntí ọ̀rọ̀ yẹn dálẹ̀ bí àárín yẹn ṣe dán tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ t'Aláàfin Adéyẹmí fi láàrin yẹn ò dán mọ́ o lọ́wọ́ fọ́tò yẹn tẹ̀yìn kan gbé jáde ní ti jàǹbá ọmọ ìyá nílẹ̀ Yorùbá kí ló dé tà ní ṣọ̀kan ọjọ́ wo lórí wa tó fẹ́ pé pàápàá jùlọ àríjẹ nídìí màdàrú tó ń pé Fúlàní nílùú kan èmi àti ẹ ti pàdé láìmọye ọ̀nà o lọ́dọ̀ tèmi bó bí mi nígbà gba ń sọ fún ọpá Aláàfin lórí gbogbo ọba ń dẹ̀ kó gbogbo proof jáde bẹ̀tà fà gbogbo ilẹ̀ Yorùbá ni mi nítorí náà ẹ má jẹ́ ká dá wàhálà sílẹ̀ tí wọ́n bá bí ìwọ náà lè sọ pé bàbá wa Ọọ̀ni lórí gbogbo ọba ìyẹn ò dìjà ń kálukú kó evidence jáde ká ronú bí ọ̀làjú ni kì í ṣe pé ká wá lọ ronú ní ronú pé ẹjẹ́ ń fẹnu báyé àwọn kan jẹ́ Ọlọ́run ló mọ ẹni tó ti commit ọ̀ràn gidi tí kóòtù lè ràn yàn lẹ́wọ̀n látara ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o ilẹ̀ Yorùbá Ọlọ́run bá bu omi àlàáfíà síbẹ̀ àwọn bàbá wa méjèèjì kan jọ cooperate kan jọ fọwọ́sowọ́pọ̀ lórí ìlọsíwájú Yorùbá
ń ló jà jù. Nítorí náà níparí tí n bá tètè tijọ́ nìdé lọ́la mo fẹ́ ṣe odidi lecture lórí ẹ̀ pẹ̀lú yọ̀dá Ọlọ́run. Tí n bá wá tètè dé lọ́la a mọ̀ mú ọjọ́ mi. Ẹni fẹ́ ra lé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akewugbagoodu dòwò pọ̀. Anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá throughout Yorùbá land aláwọn acres of land tí ò wọ́n iye tó bá fẹ́ ni kò sọ fún wa. A dẹ̀ ń ṣe promo lọ́wọ́ lórí àwọn kan a dẹ̀ tún nílẹ̀ láwọn gbòòrò anílẹ̀ táwọn èèyàn fẹ́ tà láwọn gbòòrò. Àjì 2025 sì ti wá sí kù díẹ̀ fẹ́ni tó bá ní interest ẹ kàn sí wa kó tó di pé àwọn alálàájì tiwa náà